ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ pé Islam ti wó ní Yorùbá ti pẹ́ kò wá dáwọ́ nìkan o wọn àti Christianity wọn jọ owó pọ̀ ni ọ̀jọ̀gbọ́n èèyàn olóye ẹni tẹ́rí ẹ pé kàn ní jàmí yẹn pé àyè má dáa lóhùn o Islam owó ní Yorùbá òwe ilé tí wọn nìkan ló ti wó òpònú tẹ́tọ̀ wọn bá jẹun ló lè fà olóye èèyàn ọ̀jọ̀gbọ́n gbọ́dọ̀ mọ̀ pé Islam ní Yorùbá ti wó ti pẹ́ wọn àti Christianity nítorí ẹ̀kẹ́ wá bí mi léèrè ni wípé àwọn òwò lówó torí pé tí mo bá ní náà ń jó lérí omi ọ̀yẹ̀kẹ́ ní kí n kéré ẹ̀ wá àwọn òwò lówó àwọn òwò ni wọ́n wá nàró àti nàró ẹ̀ padà Islam ilẹ̀ Yorùbá ti wó tipẹ́ tààrà gbà tí wọ́n mú Islam wọlé Yorùbá gan-an ni wọ́n ti wó tààrà gbà tí wọ́n mú Islam wọlé Yorùbá gan-an torí pé nǹkan tí wọ́n bá wọn lérí ẹ̀ tí wọ́n ń ṣe òun ni wọ́n bá wọn pa láró ókè ẹ̀ mọ̀ ìyẹn ní ó jẹ́ kọ́rọ̀ mi yóò gùn kí n wọlé síbẹ̀ pé lágbègbè bí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ ní kí Islam tó ajá kè lọ́wọ́ wọn ẹ̀ já wọn lólè ni tọ́pọ̀lọpọ̀ bá rí àwọn ms bàbá yìí tí wọ́n jáde à ń kó pé wọ́n fẹ́ wó Islam ni Islam ti wó ti pẹ́ káwọn tó jáde nílẹ̀ Yorùbá jíjáde tiwọn yìí àwọn wọ́n ń jàporó ni pé ẹ̀ ń jẹjà wọn ó ní bí Islam ti bá wọn nílẹ̀ Yorùbá wọ́n wá pa nǹkan tí wọ́n bá lọ́wọ́ wọn bí mo ti sọ síwájú wípé wọ́n bá wọn wọ́n ń dífá wọ́n wá fi yẹ̀pẹ̀ rọ́pò fún wọn nàtíjà kan náà ni o àwọn ń dífá ẹláwo ni wọ́n ń ṣe ẹlẹ́bọ ni ẹ̀yin wọ́n ń tẹ yẹ̀pẹ̀ khabar mustaqbal náà tí wọ́n fún yẹn wípé nǹkan báyìí ní ó ṣẹlẹ̀ nǹkan báyìí ní ó ṣẹlẹ̀ lẹ́yìn náà ń fi yẹ̀pẹ̀ ṣe ẹnìkan wà ní ìjà mi yẹn pé kò tí ì wó ti pẹ́ àwùjọ téèyàn máa ń wo sàkún ẹ̀ wípé ọjọ́ ọ̀la àwọn eléyìí ṣé yóò sùn wọn báyìí tí kì bá jẹ́ pé àwọn tí Allah ń lò lọ́wọ́lọ́wọ́ tí wọ́n dìde àti nàró Islam ilẹ̀ Yorùbá padà ẹ wo sàkún ni ẹ wo yé sí ni pé àwọn wo lọ́pọ̀lọpọ̀ ń gbóríyìn fún nílẹ̀ Yorùbá ní aṣíwájú ẹ̀sìn àwọn wo ni wọ́n ń lo gbajúmọ̀ ni wọ́n ń lo yìí lórúkọ ẹ̀sìn àwọn wo lẹ́yìn náà gbà ní ọ̀gá láṣáájú ní gbajúgbajà lólùmọ̀ láwùjọ ọ̀ràn Yorùbá páwọn làáfà ẹ̀sìn sáàfà ẹ̀sìn ni wọ́n láwọn àfà kò gbomi lójú tiyín ni kọ̀ọ̀kan yín lóminú ni ẹ̀rù ọjọ́ ọ̀la lẹ̀ Yorùbá wò ní wípé àwọn eléyìí ni wọ́n ti síwájú láàfà ẹ̀sìn àwọn eléyìí lẹ̀ ń gbé ọlá fún páwọn làáfà tí wọ́n ń lò gbòòrò lọ́wọ́ àwọn ni wọ́n ń lo ránà àwọn ni wọ́n sì máa sọ pé wájú làwọn wà ẹ lọ tó mo ní bó lọ́ọ̀tò sí pẹ̀lú àìmọ̀kan káàkàlẹ̀ sọ lárúbáwá òun lẹ lérò pé wọ́n ń pè lẹ́sìn àbí àwọn tẹ̀ ti síwájú abọ̀rìṣà sì ń tún wọn ṣe pẹ̀lú kọ́ídà fìkìhíyà tó kílíẹ̀ tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ yóò lódò débẹ̀ àwọn lẹ̀ ń gbọ́lá fún àwọn tẹ̀ pè lásìwájú ẹ̀sìn nílẹ̀ Yorùbá àwọn làrólé àwọn èèyàn kan kíkéwú ọ̀rọ̀ mọ̀ kọ́ wá dàrú mọ̀yàn lọ́wọ́ títí débi kí èèyàn ó sì máa sọ pé kí ẹ sì máa jásà kí ló burú mẹ́ ẹ lọ sọ kígbẹ́ o èmi ìfẹ́ kú fún ìyàwó mi o ìfẹ́ kọ́ ọmọ mi ó kú o ìfẹ́ ó sì fẹ́ fi òkígbẹ́ ayẹta yìí múlẹ̀ wípé kò sí ní tó burú ń bẹ̀ wọ́n lè lò ó lórúkọ ẹ̀sìn ó sì lo ọmọ kọ́ yìí dá ad-daruratu tubihu al-mahsurat àwọn èèyàn sì lérò wípé n tó wíhun ọjẹ lọ bẹ́ẹ̀ lábọ̀rìṣà bá jáde kọ́ ìdà yìí bọ́ ti lóyìí ìpìlẹ̀ rẹ̀ nínú ẹ̀sìn yín gẹ́gẹ́ ni wípé rárá o ẹ sì máa lẹ́ kéwú àṣìrẹ́ nìkan láwùjọ wọn lágbègbè irú wọn bẹ́ẹ̀ kó ṣe rọ́ọ̀dù fún pé káyì ibi táyìn kéde nìyẹn pé ad-daruratu tubihu al-mahsurat ẹ tí ì ké kan ad-daruratu tuqaddaru bi qadariha Islam tó tún yàn lẹ̀ wípé ẹ wo kọ́ídà tó yẹ pé Al-Qur'an náà ló gbé wá kọ́ídà fìkìhíyà ní tó yẹ pé bí Ànábì Islam ní tẹ́ ẹ bá wà nínú ìnira Al-Qur'an ní tẹ́ ẹ bá wà nínú ìnira o ebi máa ń pa yín òǹgbẹ́ngbẹ́ yín ẹ rí nǹkan kan míì mọ́ tẹ́ ẹ lè mu ju ọtí lọ nígbà yẹn kẹ́ má bàa kú ẹ mú ọtí yẹn ní gbèdéke kẹ́ fi débi tómi bá wà ẹran ẹlẹ́dẹ̀ tó ti jẹ́ pé ìpìlẹ̀ ní pé ẹ gbọ́dọ̀ jẹ òkú ẹran kan òun lẹ rí ẹ lè jẹ òkú ẹran yẹn kẹ́ fi débi tẹ́ ti rí nǹkan tí ẹ jẹ́ kó gbé yín ró kẹ́ fi débi tí ẹ ti jẹ nǹkan halal kọ́ídà yẹn nìyẹn wà ad-daruratu tubihu al-mahsurat òun wá fò láwù ọwọ́ àgbàgbé àdíyèsí pé man ta'allaqa tamimatan fala hatama Allahu lahu inna rúkọ wa tama'ima wa tiwala shirkun
ẹni tí nǹkan dàrú mọ́ lọ́wọ́ tó bá wọn làwọn èèyàn máa wá gbọ́lá fún láwùjọ wa lẹ́ni tó jẹ́ pé àbọ̀rìṣà gan mọ̀ pé kọ́ídà fìkìhíyà yìí o bẹ́ẹ̀ ni yìí ti wú yìí ìsọ̀rọ̀ yìí gan fi òdu ẹni yìí hàn. kẹwàá ní Islam ìlú yẹn ò ti wó kọjá pé irú wọn yẹn làwọn èèyàn ń gbọ́lá fún jùlọ, irú wọn yẹn làwọn èèyàn ń pè lólùmọ̀ jùlọ. ẹ wá lè bi irú wọn léèrè wípé tẹ́ ẹ bá ní alẹ́ sòkígbẹ́ ok kọ́mọ́ bá yín wá ń bà bí alẹ́ sáyẹ́ta tán bá yín wá kọ́mọ́ bá wọlé àbí ṣe tẹ́tí gbọ́ tẹ́ ẹ bá ní preparation tẹ́ ẹ bá lóògùn fún ayẹta tẹ́ ẹ bá lóògùn fún òkígbẹ́ tẹ́ ẹ bá lérò pé ẹ ní ọgbọ́n kan tẹ́ ẹ lè dá fún ayẹta fún òkígbẹ́ ṣe gbọ́ níwùsì àbí gbọ́ àbí mọ̀ pé àwọn tán máa jíyàn gbé wọn mọ̀ pé tán bá gún yàn tí ò wọlé tán bá sà tí ò ràn ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n máa ń po símẹ́ǹtì pọ̀ tán máa ń rọ sí di lẹ́nu wọ́n wá dé lọ́wọ́ dé lẹ́sẹ̀ wọ́n á sọ sódò. ṣé ẹ lóògùn fún yẹn náà ẹ wá fún la o ẹ fẹ́ máa sọ fún wọn pé nǹkan tí wọ́n ń ṣe kódà pẹ́ bọ́ ni ẹ fẹ́ máa sọ fún wọn pé nǹkan tí wọ́n ń ṣe kódà pẹ́ bọ́ ni ẹ ń sọ fún wọn ok ẹ mọ̀ ẹ̀yin ọ̀lẹ́kọ̀ọ́ débẹ̀ ẹ lóye ẹ̀ wípé tẹ́ ẹ bá sòkígbẹ́ òkígbẹ́ tẹ́ ẹ lè sòkígbẹ́ ẹnìkan nípa mímú ìyàwó mi ẹnìkan nípa mímú ọmọ mi ìgbà wo la ní lọ tẹ́lẹ̀. ok kẹ́ ẹ sòkígbẹ́ kí wọ́n yíyan ń ban kọ́ máa wọlé ẹ lóye ẹ gbọ́n tí ń ṣẹlẹ̀ tí wọ́n bá gún lọ́bẹ̀ tí ó bá wọlé tí wọ́n bá sáládà tí ó bá wọlé wọ́n ní igi tí wọ́n gbẹ́ sómúsómú ó mú ju idà lọ wọ́n máa kì í bọ àwọn èèyàn nídìí tí wọ́n gbà mọ́ èyí tó wọ́n da porokú ni ṣe é lóògùn fún yẹn náà ok ẹ fi yẹn lẹ sọ́wọ́ aláàbí Allahu akbar ẹ ń dáwọ́tò a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq ẹ nígbàgbọ́ nínú bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama'i wa huwa as-sami'ul 'alim ẹ nígbàgbọ́ nínú ẹ wá ń pè káwọn èèyàn ṣayẹta ẹ fẹ́ jí nǹkan wọn lò ẹ fẹ́ lo oògùn wọn èròjà wọn ẹ fẹ́ jà wọn lólè ẹ wá ń pè wọn lẹ́lẹ́bọ bo ni wọ́n ti ṣerú ẹ̀ títí rọgbọ èròjà wọn lẹ fẹ́ fi protect ara yín ẹ̀yin pera yín ní mùsùlùmí ẹ ní ẹ̀sìn yín mú àsìkárò wá èyí tẹ́ ẹ sí láàárọ̀ sọ́bà àwàlì màsá pé tẹ́ bá sàsìkárò yìí láàárọ̀ o Ànábì sallallahu alaihi wasallam ní àlọ́ òfin dáàbò bò yàn láàárọ̀ tí lè fi sú tẹ́ bá ṣẹlẹ̀ ìlálẹ́ o mọ́júmọ́ ẹ wá nígbàgbọ́ nú ẹ̀ ẹ wá ń pèpè káwọn náà máa ṣayẹta ká máa sòkígbẹ́ ẹ gbàgbé àdéhìsí pé inna ruqa wàtàmá ìmọ̀ wàtí wàlà ṣírìkùn torí pé crowd ẹ fẹ́ káwọn èèyàn máa sáà máa sọ pé àwọn eléyìí balance àwọn eléyìí ẹ fẹ́ kí wọ́n kó yín jẹ ọ wá jẹ́ kẹ́ ẹ máa bí ọ̀rọ̀ ẹ̀sìn Islam lódìlódì ok kẹ́ ẹ wá máa àjàsà pé káwọn èèyàn ṣayẹta ká sòkígbẹ́ kẹ́ ẹ padà máa wá pẹ̀rù wọn ilé lẹ́bọ pé àbọ̀rìṣà làwọn ms bàbá kí làwọn pèpè sí ṣebí ẹ máa ṣayẹta ẹ máa sòkígbẹ́ yìí náà ń bẹ nínú nǹkan táwọn náà lérò pé àwọn ò lè bá yín lọ bí ẹ̀sìn káwọn fẹ́ kan yọwọ́ tán yẹn àwọn òsè Islam mọ́ o wọ́n fẹ́ máa ṣayẹta wọ́n fẹ́ sòkígbẹ́ wọ́n fẹ́ solúgbòhùn